ọmọ Nàìjíríà ní ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2025 tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn ó dẹ̀ gbomijé lójú ẹni. Ìbànújẹ́ ńlá ni kí májèsí ó tójú òbí rọ̀run o. Ọmọ tẹ́ ń wò tí wọ́n tẹ́lẹ̀ yìí ọmọ secondary school ni. Ìbejì ni bàbá rẹ̀ àtòun àti kejì ẹ̀ àti àwọn tó kù bàbá rẹ̀ ní ń dá wọn tọ́jú láti bí ọdún méje sẹ́yìn tí àwọn ti kó wọn dàálẹ̀ tó ti lọ. Single father ni. Ṣùgbọ́n láàárọ̀ kùtùkùtù èní ìta gbọ́ ni pé ọmọ yìí ń lọ rèé ṣe wáyẹ́ẹ̀kì ó ń lọ sí exam. Bàbá rẹ̀ gbé sínú mọ́tò àti àwọn míì nínú mọ́tò. Iyún ni ìkejì rẹ̀ tí wọ́n jọ jẹ́ ìbejì àtàwọn ọmọ mẹ́ta míì àti ẹ̀gbọ́n àwọn ìbejì òun náà wà ń bẹ̀. Lágbègbè airport Alákíá nílẹ̀ Ìbàdàn ṣàdédé ni nǹkan yíbìrí tí ń ṣẹlẹ̀ nígbà wọ́n ń bọ̀ láti ilé tó yí padà lójú ọgán. Àmọ́rú èèyàn tí bàbá wọn jẹ́ o àdèlé sọ pé ayélabọ́lá bàbá wọn pọn mọ́ rí. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ wo ni bàbá wọn ìbáàṣẹ̀ tó fi di pé a yìnbọn sí i láàrin ìgboro tá a fi ń pọ̀ ọmọ ọlọ́mọ tí ń gbìyànjú láti jẹ́ èèyàn lókè èèpẹ̀ ó fẹ́ lọ rèé kọ̀wé ìdánwò kó náà ó lè yege. Ó mà ṣe o. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ sọ wípé ìṣe ni bàbá ọmọ yìí ó gba ọ̀nà kan tá a lè pè ní ọ̀nà kọjú sí mi kọjú sí ọ èyí tí wọ́n ń pè ní ọ̀nà ọlọ́bọ̀rọ̀ gidi tó jẹ́ pé ọkọ̀ tó bá yẹ pé ọkọ̀ tí ń bọ̀ ló yẹ kó gbabẹ̀ èyí tí ń lọ gbọ́dọ̀ gbabẹ̀ tó lóyìnbó ń pè ní one way. Ṣùgbọ́n ní kò jìnnà pọ̀ náà o díẹ̀ náà ni o. Ó jọ pé àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń gbógun ti kí ọkọ̀ máa gba one way wọ́n ṣiṣẹ́ pàjáwìrì láàárọ̀ yìí. Iṣẹ́ ìgbógun ti kí ọkọ̀ kó máa gba one way. Ibi iṣẹ́ yìí ìní wọ́n wà tí wọ́n fi rí bàbá ọmọ yìí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lé. Ṣùgbọ́n gbọ́gbà tí wọn ò tètè rí mú láàrin ìgboro nìkan nú àwọn ọlọ́pàá tó tẹ̀lé wọn bá wò pé ntọ́kàn ni pé kóun sì yìnbọn sí i. Ó yìnbọn o ìbọn sì wọnú mọ́tò ó sì lọ rèé bá ìkan nínú àwọn ìbejì. Wọ́n gbìyànjú wọ́n gbé lọ sí welfare hospital. Ṣùgbọ́n nígbà tí bàbá àbejì rí i pé mọ́tò ìbọn bá ọmọ òun wọ́n tiẹ̀ lójijì kò tiẹ̀ mọ̀ pé bọ́bọ́ ọmọ ń tiẹ̀ ọmọ ń ké ó tún bú ọmọ pé bóyá ròyìn ẹ̀ pọ̀ jù. Ìgbà náà nìkan náà àwọn ọmọ wa ní dádì sí blood ẹ̀wẹ̀ jẹ́ ńlẹ̀ sí blood kẹ̀ nígbà àwọn èdè bẹ̀ ọ̀tá ti wọlé sọmọ yìí látẹ̀yìn ọ̀tá yìí sì fẹ́ jáde níbi ẹ̀gbẹ́ ẹ̀dodo rẹ̀ ṣùgbọ́n tá a yẹn ò ráàyè jáde. Ẹ̀jẹ̀ rẹ̀ ti ṣòfò díẹ̀ kan tó gbé dé welfare hospital. Wọ́n tiẹ̀ ń gbìyànjú díẹ̀díẹ̀ ní welfare hospital ṣùgbọ́n ìgbà tí wọ́n rí pọ́ fẹ́ yíwọ́ wọ́n sáré gbé sínú ambulance wọ́n sì gba UCH lọ University College Hospital. Ibẹ̀ ni wọ́n ti sọ wípé BID lọ́mọ tí wọ́n gbé wá bẹ́ẹ̀mi ti bọ́ lẹ́nu rẹ̀ wọ́n lẹ́mi ti bọ́ lára rẹ̀ ọmọ ti kú. Àsìkò yìí ni bàbá ọmọ wá wò pé ìtọ́ bá gbà lòun ò fún. Kí n má gbàgbé ìgbà tí bàbá ọmọ padà rí pé ìbọn bá ọmọ òun tó páàkì àwọn ọlọ́pàá sì ń lé ibò náà lásìkò yẹn sáwọn òkúkú mọ̀ pé àwọn ti pààyàn. Bí wọ́n ṣe dọ́dọ̀ rẹ̀ tí wọ́n rán páwọn ó mú báyìí lòun náà bá gidi kan nu wọn pé ọlọ́wọ́ ó ti pọ̀ mọ́ òun o. Ìjà àjàkú akátá gbogbo aṣọ ẹ̀ lọ́fàya tí ń bá àwọn ọlọ́pàá jà yìí ní gbogbo àwọn ará àdúgbò báyìí tú jáde náà rí i pé wọ́n ti yìnbọn pọ̀ mọ́ rẹ̀. Ọlọ́pàá yìí wọ́n mú o ọlọ́pàá tí ó gbámú nínú wọn wọ́n mú lóòótọ́ ṣùgbọ́n ìbéèrè ni pé ǹjẹ́ èyí tó yìnbọn sọmọ rẹ̀ gan-an ńlọgbámú bí? Rárá èyí tó yìnbọn sọmọ rẹ̀ kọ́. Èyí tó mú yẹn wọ́n mú dé welfare hospital níbi tí wọ́n kọ́kọ́ gbọ́mọ lọ wọ́n sì tì mọ́ bẹ̀. Lẹ́yìn ọ̀rẹ́yìn tọmọ kú ní UCH bàbá ọmọ di jànàjànà
ṣùgbọ́n ìkan nínú àwọn èèyàn tó ṣe gbámọ́jù bàbá ọmọ wọ́n gbé òkú ọmọ yìí wọ́n sì ń gbé bọ̀ ní Àgídìgbò. See the bullet. Yes, of course I can talk. What happened? Nǹkan ṣe láàárọ̀ ni pé àwọn ọlọ́pàá àti àwọn Yéésù àbí kí ló ń pè wọ́n yẹn ọtíma wọ́n bẹ̀rẹ̀ sí lé bàbá mi jáde junction lé mi pé kí n máa wọ̀ kí ló ń ṣẹlẹ̀. Mo dẹ̀ sọ fẹ́ tó alẹ́ mi pé nǹkan táwọn kí ní ṣe láàárọ̀ yóò lè lọ fa kán lọ pààyàn o. Wọ́n dẹ̀ pààyàn at the end of the day. Kí n tó débẹ̀ àwọn ọlọ́pàá ti yìnbọn fọ́mọ ọlọ́mọ tó ń gbé lọ sí olùkúwò yìí o. Àwọn ọlọ́pàá dẹ̀ sá lọ o àti ìní wọn o. Èmi wá lu ẹlẹ́yẹlé gbé sí mo ń lo ẹlẹ́yẹlé mo lọ bá fà ẹlẹ́yẹlé mo ń lo ẹlẹ́yẹlé. I am going to ẹlẹ́yẹlé to make station wo. Wọ́n ṣàgbé wọ́n ṣe intervention we don't know the station we don't know where exactly they come from. Wọ́n gbé mọ́tò desert patrol yẹn. I believe they come from headquarters. Yeah, I believe they come from headquarters. Yeah. Because there is no station. Kò sí station kankan kọ sára mọ́tò yẹn so they come from headquarters. Area abo ni sir. Alakia junction gbogbo exactly beside the ṣẹlẹ̀. So I'm going to LA to make it. I'm going to Commissioner of Police office directly. How long exam now? How long exam now? Now let's go. Thank you very much. Thank you very much, sir. Thank you so much. All right. wọ́n gbókù ẹ̀dá Àgídìgbò lẹ́yìn ìgbà díẹ̀ tí nǹkan ò rọgbọ àwọn ọlọ́pàá gbìyànjú o iléeṣẹ́ ọlọ́pàá ti tètè dé welfare hospital lẹ́yìn tó kúrò l'Àgídìgbò ó gbókù ọmọ rẹ̀ padà lọ sí welfare hospital tó wà ní Old Ife Road Ìbàdàn tá a bá kọjá Agbági tuntun ní díẹ̀ èrò pé aráàlú yarí wípé ó tó gẹ́ àwọn ọ̀faramọ́mọ́ kí wọ́n máa pa wọ́n díẹ̀díẹ̀ wọ́n bínú wọ́n fà á gbọ́n mú já wípé ọlọ́pàá ti ń bẹ nínú welfare hospital tí wọ́n ti mọ́lé òun lọ́pàá àyàn dandan sì ni káwọn pa òun náà. àsìkò yìí ní Oríyọmí Hamzat àti àwọn ikọ̀ rẹ̀ nagúnlẹ̀ sí welfare hospital. bàtà dé welfare hospital ṣé Ọlọ́run ní kú máa ṣe nǹkan bó bá ṣe wù ú ìfẹ́ aráàlú tó wà láàrin aráàlú àti Oríyọmí Hamzat ó ràn wá lọ́wọ́ díẹ̀ nígbà tá a dé welfare hospital mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìgbàgbọ́ tẹ́ ẹ sì ní nínú Oríyọmí Hamzat.
pàápàá jùlọ lórí ẹ̀mí wa àti dúkìá wa àti àwọn ajẹgàba lè ní lórí. Adébẹ̀ o, mo sì fojú kan ọlọ́pàá tí wọ́n mú. Mo sì bí léèrè pé ǹjẹ́ ìwọ ló yìnbọn pa ọmọkùnrin o, ìwọ ló pa àbí? Ó ní rárá o, òun kọ́ ló yìnbọn, ṣùgbọ́n òun wà ń bẹ̀ ń gba àwọn yìnbọn, òun sì mẹ́ni tó yìnbọn. Ọmọ ẹni tó yìnbọn ó lóun mẹ́ni tó yìnbọn, ìkan lára àwọn náà ló sì yìnbọn, ṣùgbọ́n òun gangan kọ́. Àwọn ọlọ́pàá tó kọ̀wé fún wọn sáà mọ iye ẹni tí wọ́n kó jáde, wọ́n sì mọ bọ́n ṣe yìnbọn. Ẹ̀yìn ìgbà yẹn la wá rò pé tá a bá tú ọlọ́pàá yìí sílẹ̀ tó bá jáde sáàrin àwọn èèyàn tí wọ́n bá pàdánù, òun náà kọ́ ló yìnbọn, àwọn ará àdúgbò yẹn náà ò ní lálàáfíà mọ́, jungle justice ò ní jẹ́ káyé ó gbádùn. Àwọn tó bá kù ń bẹ̀ wọ́n mọ̀ ṣàwọn kọ̀ọ̀kan ni láti rí justice ti kú tó pọ̀ mọ́ yìí gan, àní rí justice mọ́, nítorí pé mọ̀tọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́, oníbodè ló láàfin. Nítorí justice a bá àwọn èèyàn sọ̀rọ̀, a sì bẹ̀ wọ́n, wọ́n sì gbọ́rọ̀ sí wa lẹ́nu pé ká fi ogun òtòlótó. Bàmí ti mọ̀ pé ó bọ̀ èmi àfitẹ́ni tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀ kó sọ fún wa báwo. Bẹ́ẹ̀ni mo ní òfin lórí ẹ̀ tábà bá ẹ̀kọ́ tó sọ ní ọmọ. Sọ̀rọ̀ mi yé kó tó ṣẹlẹ̀ ní. Ìgbà tí mo sọ nìyẹn. Bàbá ìgbà tí mo sọ lẹ́kọ̀ọ́ nìyẹn. Ṣùgbọ́n o kémi ó tó jáde padà láti ibi tí mo ti lọ rèé wo ọlọ́pàá tí wọ́n lòun ló yìnbọn bí wọ́n ti mọ́ ní ìbò kú ọmọ mọ́ta. Níbo ló kú ọmọ yìí wà? Wọ́n ní wọ́n ti gbé lọ secretariat. Níbo ní secretariat? Wọ́n ní wọ́n ti lọ gbé òkú ọmọ yìí ká gómìnà mọ́ ọ́fíìsì rẹ̀. Ẹ lọ gbókú ọmọ ká gómìnà mọ́ ọ́fíìsì kí gómìnà ó lè mọ etí àwọn tí wọ́n wà ń ta tí wọ́n ń fojú àwọn rí. Ìyún náà burú. Nígbà jẹ́ pé gómìnà ọjẹ́ lórí aráàlú ni bí wọ́n bá sì ń pa aráàlú díẹ̀díẹ̀ ó yẹ kí gómìnà ó gbọ́ lóòótọ́ torí gómìnà yìí ṣàpàyàn, kí gómìnà ó lè bá a bá wa ṣòfin, kí gómìnà ó lè bá a bá wa gbégbèsè kí ẹni tó pa ọmọ yìí kó má bá a lọ kó lọ láì jìyà, kó má jẹ́ pé ọmọ kan kú dànù. Lẹ́yìn ìgbìyànjú eléyìí la wá bá àwọn èèyàn sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn wa wá jẹ́ káà náà máa lọ sí secretariat ibi yẹn gbòkú ọmọ lọ ká lọ gbọ́n tíjọba ó sọ. Bóyá ìjọba ó lé wa bí ajá, bóyá ìjọba ó mọ̀ pé ojúṣe àwọn ni, bóyá wọn ó sì ṣe tán láti sojúṣe ọ̀hún, àbí wọn ó ní ọ̀kan wọn. Sóríṣiríṣi ìjọba là á kúkú ní. Ilé yìí ló fà o. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú torí àwọn abiyamọ tú sọ kúò láà, wọ́n yarí, wọ́n tiẹ̀ ká sọmọ lọ́rùn dánwò wípé orí